Ǹjẹ́ akọ́dá ayé ìbà ṣẹ̀dá ayé ìbà? Ìbà lọ́wọ́ ẹni tó kọ́kọ́ jajá tòun tògóró, ìbà lọ́wọ́ gbogbo ẹni tó kọ́kọ́ jọ̀gẹ̀dẹ̀ tòun tàgbàgbà. Ìbà lọ́wọ́ àwọn àgbà tí kọ́mọ nífà ojú àlá. Ìbà bàbá, ìbà yèyé. Ìbà olúwo, ìbà olùbọ̀nà. Ìbà ọ̀nà tí mo tọ̀ délẹ̀ yìí. Ìbà Ọlọ́run. Ọba àríká tó rí, ọba mọ̀ká tó mọ̀. Ọba tó mọ gbogbo tí ń ṣohun gbogbo, alábẹ́nú àsáásí, ajagun mọ́mọ̀ fi tìbọn ṣe. Mo kí búrẹ́kẹ́tẹ́ ọlá. Àkànbí mo kí búrẹ́kẹ́tẹ́ ọlá. Mo kábùtán ọlá. Mo kálágbẹ̀dẹ ẹ̀mí. Mo kí ọ̀dádá ti rí dá. Àkànbí mo kí dùnú àìpín. Mo kí ajífọlákẹ́ni. Mo kí olóòtú ayé. Mo kí olóòtú ọ̀run. Mo kí àpésìn. Mo kí àjọbọ. Mo kí mọ̀rímọ̀rí ayé tí gbogbo ayé ń wárí fún. Mo kí oníkìmí ògo. Mo kọ́ba múnimúni. Mo kọ́ba túdètúdè àgbà. Ọba tí ń bẹ níbi gbogbo, ibi gbogbo lélẹ́dùnmarè dúró sí. Ẹ kú rọ̀lẹ́, ẹ káalẹ́, ẹ kú ojúmọmọ gbogbo ibi tí afẹ́fẹ́ yìí bá fẹ́ dé. Ọpẹ́ àdúùdú tán láwọn máa dá lọ́wọ́ bàbá wa. Jẹgbẹ̀nì bí àtẹ ẹ̀kún. Kábíyèsí bàbá wa Ọ̀jájá Onírisha. Ikú tí pọmọ tíyà ò gbọdọ̀ gbin àràmàkà tí bútòjò tẹ̀rùn. Ọ̀kẹ́ kàràké kòrò tí ṣoníyọ̀ ní jìnnìjìnnì. Olórí ládéládé. Nítorí adé orí báyìí ni wọ́n fi mọba èjìgbàrà lẹ̀kẹ̀ níta wọ́n ti joyè. Mo ṣèbà fún bàbá wa Ọ̀jájá. A fìdí pọ̀ tẹ̀ mọ́lẹ̀. Ọmọ mọ́gánná ẹlẹ́wà àkókò nílé ìmọ̀ràn tójúmọ́ tí mọ́ wáyé nílé ọmọ aṣòrókò, ọmọ abárajẹ́ owó rẹ̀ mọ́ aṣòrókò lójú ọba tí ń jẹ́ ṣòrókò. Ọmọ àbútẹ́ ní onífẹ́ àgùrè, ọmọọba tó nílẹ̀ gẹ́sẹ̀ omi, ọmọọba tó ní ṣẹ́ṣẹ́ fún. Sọ̀bọ̀rọ̀ bonílà nínú jẹ́ ọmọ aṣòrókò. Bàbá wa Onírisha, ọmọ ajíbówó tí pẹ̀lú mìíràn lọ́lẹ̀, ọmọ olówó ṣẹ̀báyé kówó sílẹ̀ ò tó gbòde kó tó dadí owó kó tó dadí ọmọ Ifẹ̀ Oòduà. Odù ẹ̀sìn mìíràn ń bẹ nífẹ̀ẹ́ òtólù. Odò tí Máremí rèé jẹ́jẹ́ fún lọ́jọ́ ọjọ́ sí Ilé Ifẹ̀, ìlú àwọn akọni níṣe. Ifẹ̀ dúró bí orírun Yorùbá ọmọ aṣòrókò. A kì í dúró ká kí wọn nífẹ̀ẹ́ Ọọ̀ni. A kì í bẹ̀rẹ̀ ká kí wọn nífẹ̀ẹ́ Òòyì. Kò ga kò bẹ̀rẹ̀ sóhun là á kí wọn nífẹ̀ẹ́ Òtólú. Béèyàn bá kí wọn nífẹ̀ẹ́ bí ọ̀bá bá búbú, ẹbọra ńlá ní bọ́ọ̀lù wọn lásọ lọ. Ọmọ olódò kan ò téréré. Ọmọ olódò kan ò tàràrà. Ọmọ odò tó sàn wéréke, ó sàn wèrèké, ó dẹ ìkùlé akínlẹ̀ ló dàbàtà. Ó dẹ ìkùlé adéláwẹ̀ lọ́bá dòkun alágbálúgbú omi. Ọ̀sà kẹ́kẹ́ bàbá mi wọn ò gbọ́dọ̀ bú mù. Ẹran bàbàjà kan ò gbọ́dọ̀ bú bẹ̀sẹ̀. Ṣègèdè onísọ̀bọ̀rọ̀ ní ó bomi odò náà gbẹ. Sọ̀bọ̀rọ̀ ojú mi wù mí lẹ́fí níbi dandan ni kọ́ mọ́ bálábẹ́. Ohun mẹ́sàn-án ní múlé olúfẹ́ wù mí. Àkànbí ká fárí apá kan ká dá kan sí kí ní ọ̀hún wuyì nífẹ̀ẹ́ bàbá tó bí yín lọ́mọ. Orí ká kúlẹ̀ rùgùdù. Ewu yìí nífẹ̀ẹ́ bàbá tó bí yín lọ́mọ. Kò dín méjì, iyán funfun nẹ́nẹ́. Ewu yìí nífẹ̀ẹ́ bàbá tó bí yín lọ́mọ. Orí ló jẹ́ kó sáṣọ funfun nẹ́nẹ́. Ewu yìí nífẹ̀ẹ́ bàbá tó bí yín lọ́mọ. Pàùsà. Ewu yìí nífẹ̀ẹ́ bàbá tó bí yín lọ́mọ. Òjì ọwọ́ ṣẹ̀gíṣẹ̀gí. Ewu yìí nífẹ̀ẹ́ bàbá tó bí yín lọ́mọ. Àgógó orí eku, orí ẹja, orí tí kìí jomi ọbẹ̀ lóòrè. Kí ní ọ̀hún wuyì nífẹ̀ẹ́ bàbá tó bí yín lọ́mọ. Àbúntẹ́ ní onífẹ́ àgùrẹ́. Orí gbogbo èyí tẹ́ ń bẹ́ẹ̀ ni mò ń rí ọwọ́ yín. Mo kí Àwẹ̀rò. Láti ilé bàbá tó bí mi lọ́mọ nígbòho rẹ̀ nílé ọmọ alágbàdo òde nílé ọmọ atapẹ́tẹ́ wọnú omi ọmọ gègèlè wodò ṣàyà.
àbúntẹ́ ní onífẹ́ àgùrè ọmọọba tó nílẹ̀ dẹ́sẹ̀ omi ọmọọba tó ní sẹ́sẹ̀ ẹ̀fún. Yorùbá ní yínníyínní kẹ́ni lè ṣe mí. Ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó wo ni tó mọ́jú ọ̀pọ̀ èèyàn ní owó bí àwà. Yorùbá ní èèyàn tí ò dúpẹ́ mẹ́fà kó gbégi dínà ègbèje. Ká dúpẹ́ lọ́wọ́ olóore à ń sọ ti kàfáráyé. Orí mọ bí mo ṣe fẹ́ júwe bàbá wọ Ọ̀jájá. A lè pè lóòṣà. Bàbá wọ Ọ̀jájá ti dirú mọ́lẹ̀. Nítorí kò sí ojúmọ́ kan tá a dọ́dọ̀ bàbá yìí tá a kì í rí nǹkan tuntun. Bàbá dọ́dọ̀ bàbá yìí, òun ló yẹ kí wọ́n máa pè ní ara òkan mi. Bí wọ́n ti ń waṣọ funfun nínú wọn funfun kínníní bí omi àfòwúrọ̀ pọn. Bí wọ́n ti ń ṣe gbogbo ohun tí wọ́n ń ṣe ni wọ́n ń ṣe létòlétò. Gbogbo ohun tí wọ́n ń ṣe ni wọ́n ń ṣe pẹ̀lú làákàyè. Gbogbo ohun tí wọ́n ń ṣe ni wọ́n ń ṣe tòyetòye. Nígbà tá a dọ́dọ̀ wọn, a kọ́kọ́ lọ sílùú Òṣogbo nílé ọba tí ń tẹ́wọ́ gbẹja ẹ̀dínlẹ̀ kí ni tí wọ́n ẹni tó bá wà ní kó get out. Mo bí sí ẹ̀mẹ́ don't distract me. A kọ́kọ́ délùú Òṣogbo nílé ọba tí ń tẹ́wọ́ gbẹja nílé oníyùn lábẹ̀bẹ̀. Nílé ẹlẹ́yẹlé aró takọtabo wọn ló gbọ́ bí kí n la káàrò kó kíní jòrò kí ọmọ lárọ̀ òye. Ọmọ Ọ̀ṣun torí èjìgbàrà lẹ̀kẹ̀ ọba wọn ní bàràdì ó dorí idẹ wẹ́rẹ́wẹ́rẹ́ ọba wọn ní pọpọlọ ìtàn àtàwùjá ń bẹ lóṣogbo òrò kí ọmọ abẹ̀yìn àrò gélémọ̀. Adọ́dọ̀ bàbá wa kábíyèsí àtàwùjá lè Òṣogbo wọ́n gbà wá lálejò. Òṣogbo lòṣogbo kọ́ jẹ́ ká tó sọ pípé rẹ̀ dòṣogbo. Kí ni bàbá wọn kẹ́ bí ọmọ? Ọ̀ṣun ni bàbá wọn kẹ́ bí ọmọ. Kí ni bàbá wọn ń bọ̀wọ̀ bí ojú? Ọ̀ṣun ni bàbá wọn ń bọ̀wọ̀ bí ojú. Ládé kojú ẹbọra tí gbénú omi. Ọ̀ṣun má pa mí má pọn mi dà sínú mi. Ọ̀ṣun tí ń gbọ́mọ lágàn lọ́wọ́ níbi tí wọ́n ti ń fẹ̀mí ewúrẹ́ rẹ̀ yí èèyàn. Wọ́n lóore yèyé ẹ bá mi kóre yèyé Ọ̀ṣun. Adọ́dọ̀ kábíyèsí àtàwùjalè Òṣogbo wọ́n gbà wá lálejò. Bàbá ń jó wọ́n yọ̀ wípé Sunday ọmọ mi ní. Olóyè Sunday Igboho wọ́n jọ sọ̀rọ̀ bàbá sọ́mọ. Wípé gbogbo bí ọba lọ ni mò ń lọ. Mo ti ń jẹ́ bàbá Sunday lọ́jọ́ tó ti pẹ́. Olóyè Sunday Igboho sì ní bàbá wa àtàjọ Òṣogbo bàbá àwọn ni. Wọ́n jọ sọ̀rọ̀ bàbá gbà wá tàlejò bó tiẹ̀ ṣe pé pọ̀pọ̀ sísìn ọdún Ọ̀ṣun Òṣogbo lọ láàfin. Àmọ́ bó tilẹ̀ wù kó rí kábíyèsí gbà wá lálejò. Gbogbo ọmọ Òṣogbo adúpẹ́ o adúkẹ̀kẹ́ òkun àtàrà Òṣogbo. Nítorí mi ò fẹ́ ó ṣàgbàmùbùn ọ. Bẹ̀rẹ̀ láti bá a ṣe wọlé látorí tán láàyá. Lọ sọ́nà Ajégúnlẹ̀, lọ sí Station Road, lọ sí Power Line. Tá a fi dọ́dọ̀ bàbá wa àtàwùjalè Òṣogbo, ẹsẹ̀ ògbèrò. Irú mẹ́ta ní bẹ láyé, àkọ́kọ́ ní wóró, ẹ̀kejì ní pẹ̀tẹ̀. Irú kí ló bí eléyìí ò ní tọ́gùn sọ́dí ẹnìkankan wa. A ò ní rógun gbàmígbàmí, a ò ní rógun bìlísì. A kú òǹbẹ̀. Olóyè Sunday Igboho ní àwa fìrù ẹkùn lọ́lẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. A sì gbọdọ̀ ṣe é níbi tá a pè ní kápítà. Àmọ́ bá a bá wà ní kápítà, olórí là ń forí fún ẹjẹ́ àdọ́dọ̀ bàbá wa Ọọ̀ni ẹ̀rù jẹ̀jẹ̀. Ká sọ fún wọn pé a ti dá nǹkan báyìí lẹ̀ o. Ọmọ tá a wá fi síbẹ̀ kó wá lọ gbàwúrè orí ìtẹ́. A kú l'Óṣogbo. Wọ́n ní bàbá Ọ̀jájá tí ń retí wa. Atẹná ọkọ̀ ó dìfẹ̀. Ó dilé ìmọ̀ràn tójúmọ́ tí mọ́ wáyé nílé ọmọ Aṣòrókò ọmọ Abárájá owó rẹ mọ́ Aṣòrókò lójú ọba tí ń jẹ́ Ṣòrókò. Adé Ifẹ̀
àwọn tá a bá láǹfààní láti sọ fún wa wípé èèyàn tí ó wọlé ò lè ju 10 lọ. Olóyè Sunday Igboho ní bọ́ bá rí bẹ́ẹ̀ wọ́n kà wá kan Kóìkí èmi àwọn ọlọ́pàá kan àtàwọn kan àpé 10 nígbà tá kọ́kọ́ débi tí bàbá wà bàbá ní irú Sunday lẹ́ ń kéèyàn 10 fún ẹ lọ sí gbọ̀ngàn ńlá fún Sunday ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù kú wọlé. Awọlé ọ̀hún tán bàbá ní kí wọ́n ṣí gbogbo amáràtutù AC àjókòó síbẹ̀ iṣó lè pàdé iṣó nítorí we sit down comfortably. Wọ́n ní kí wọ́n accommodate wa lábẹ́ bí bàbá ṣe láwọn àlejò tó tá báwọn àlejò lọ́dọ̀ wọn bàbá tún wá bá wa ibẹ̀ lògúlùtù ọ̀rọ̀ ti bọ́. Rere ló bá máa ṣe lọ ayé wù ọ́. Ẹ̀san ìwà tiwa àti ìlàkàkà tiwa lágbà lánàá ni bàbá fi ní gbogbo ayé ẹjẹ́ apagbára pọ̀ ká pàmọ̀ pọ̀ ká kú Sunday lọ́wọ́. Nítorí bàbá ń bi wọ́n wípé Sunday bó lọ ti ṣe tí fi jú ọ ṣe. Ìjọba àpapọ̀ gbówó lé ọ lọ́wọ́ èèyàn kan ò sì fìnáǹsì rẹ bó ló ṣe rí gbogbo àwọn tẹ́ ẹjọ́ ń kọ̀wọ́ rìn bó lẹ ṣe ń jẹ tẹ́ ẹ mu. Olóyè Sunday Igboho ní lọ́wọ́ ara mi náà ni. Tá a bá lọ̀lú mi ààrẹ̀po rárá ààrẹ̀po 3 million nígbà tá a bá kọ́ ilọ́ọ̀sì 6 bọ́ọ̀sì 2 àtàwọn ẹlòmíì náà tí wọ́n wá láti bòmíì tí wọ́n tẹ̀lé wa. Kábíyèsí wa ní mo gbọ́ bẹ́ẹ̀ náà olóyè Sunday Igboho ní bàbá iṣẹ́ ti bí ọmọ aláṣẹ jẹ òwò dí ọmọ aláṣẹ là. Bàbá súre fọ́mọ rẹ̀ lórí ìtẹ́ wọ́n forí adé wọ́n fi súre fún wọn. Wọ́n bá wọn pé àwọn ọ̀jọ̀gbọ́n wípé Sunday ọmọ inú ilé ni ọmọ inú ọgbà tí ò gbọdọ̀ ṣíṣú yọ. Adúpẹ́ o lọ́wọ́ gbogbo kábíyèsí tá a bá bẹ̀. Ọba lúfẹ̀ á bá wọn bẹ̀. Àwọn ọba kànjẹ̀kànjẹ̀ nítorí 8 làgbàjòyè tí ń bẹ lọ́tún Ọọ̀ni 8 làgbàjòyè tí ń bẹ lósì Ọọ̀ni àgbàjòyè di 16 tí gbólúfẹ̀ gbìmọ̀ràn pọ̀. Mọ́ òpóló ni wọ́n. Kábíyèsí mo rí sí ọ̀rọ̀ wáyé. Mo pitú owó ìran bàbá yìí pitú ọmọ ẹ sọmọ wàrà lẹ́yìn ọrùn. Kábíyèsí ẹ ó pẹ́ láyé kánikése bí ewé àpẹ́. Ẹ sì máa dára lẹ́wà bí Ọ̀ṣun. Ọlọ́lá nìyí. Ẹni kò gbé owó mọ́ láyé nítorí ajímọ́ kò gbẹ̀mí bí ewé rere. Owó ìwọlé ajé bàbá wọ̀ jájá ẹ ti ṣílẹ̀kùn ọrọ̀ owó ò ní wọ́n lọ́wọ́ yín láyé nítorí iyọ̀ ìwọ́n ní olókun. Òjò ṣú òjò yè kò ní kọ́mọ alákọ̀ọ́ má fepo. Àṣírí yóò ní tú nítorí káṣírí ó má bàa tú obì múra ó da lákòókò. Àṣírí yóò ní tú nítorí káṣírí ó má bàa tú atare ó kó gbogbo ọmọ rẹ̀ dà sínú èkó. Àkànbí àtòrí àtìjọ kò ní sọ lọ́rọ̀ bàṣírí ibi aṣọ ń bò lára obìnrin ni wọ́n ń pè lóbò. Àṣírí òbò ìtúta gbangba àṣírí yóò ní tú. Kábíyèsí wọ́n ń sọ fọ́lọ́yè Sunday Igboho pé wọ́n fún ọ láṣìírí ajé kú òbí nítorí gbogbo nǹkan ló ní ajé lọ́wọ́. Kábíyèsí wọ́n fi tinútinú súre wọ́n wá ní mo fẹ́ sọ fún gbogbo ayé kí wọ́n kún ọ lọ́wọ́ nítorí iṣẹ́ yóò ṣe dá ṣe. Iṣẹ́ bí ọmọ aláṣẹ jẹ òwúrí ọmọ aláṣẹ là. Kábíyèsí wọn ò lò rárá wọ́n lò tó wákàtí kan àbọ̀ pẹ̀lú wa. Wọn fẹ́ jẹ́ àkúrò láàfin.
wọ́n fún wa lówó tó lóko 100 million. Ká tó kú òun bẹ̀ ní bàbá ti kọ check. À ń lọ kábọ̀ kọ́, wọ́n sì tún fún wa ní ilox kan. Kódà wọ́n ti ń brand ẹ̀ lónìí. Ìgbà tí ó bá fi tọ́la sọ́túnla, màá ya fídíò ẹ̀ máa post ẹ̀. Lẹ́ẹ̀fì mọ̀ wípé awíbẹ̀ ṣe bẹ́ẹ̀ ní Ọọ̀ni. Ẹni tádé bá yẹ ni ẹ fadé fún. Èèyàn tó bá yẹ nípò ni ẹ fipò náà lọ. Tẹ́ ẹ bá yẹni tí ò tọ́ sípò, ọ̀rọ̀ rẹ̀ yóò dàbí ẹlẹ́dẹ̀. Ìmọ̀dò tẹ́ ẹ ní ó wá jọba, ìmọ̀dò tí ẹ ní ó ṣe bí ẹlẹ́dẹ̀ yóò bàlújẹ́. Ẹ lọ wọ ẹrú tí wọ́n ní kó ṣe bí ọba yóò ṣìlẹ̀tẹ̀. Òbúkọ tẹ́ ẹ ní ó sùnmùsùn èèyàn, òórùn ni ó filẹ̀ fi balẹ̀ jẹ́. Ó wá rí gbogbo ẹ̀yin tẹ́ ń bínú bí kò ṣe jẹ́ Sunday kan ló rárá rẹ̀, Ọlọ́run ló yàn án. Yorùbá ní tó bá tó àsìkò àti ṣùfùrọ̀ òyọ́là. Gbogbo alágbára tá a ti nílẹ̀ Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ nínú kíjọba ó yàn lé wọn lórí. Àbí kóhun gan kó impose ara rẹ̀ láwọn èèyàn lórí kí wọ́n mọ bẹ̀rù rẹ̀ kó dẹ̀rù jẹ̀jẹ̀. Àmọ́ lóyè Sunday Igboho, àwọn èèyàn ló yàn lásíwájú ló fi jẹ́ pé gbogbo ẹni bá ń bínú orí kó lọ sinmi. Ọlọ́run ní gbèjà rẹ̀. Bá a bá ti yẹ̀yàn, it is Almighty God that select the chosen one. Ọlọ́run ní máa ń yà ìhò rẹ̀ ló fi jẹ́ pé a rí nínú Bíbélì pé èyí ni àyànfẹ́ ọmọ mi. Ó wá rí ìwà pẹ̀lẹ́ sùúrù bí àdàbà láyé fífẹ́. Bọ́mọdé bá dé, olóyè á ní káàbọ̀. Bàgbàlagbà bá dé, olóyè á ní ẹ káàbọ̀. Ìwà wọn àti bàbá wọn ò ní ẹ̀rù jẹ̀jẹ̀ ò yàtọ̀ síra, ara ọ̀kan mi ni wọ́n. Lábẹ́ bó ti lè wù kó rí, olóyè Sunday Igboho ó ti gòkè odò. Ẹ̀yin tẹ́ ń bọ̀ lẹ́yìn ni ẹ ṣọ́ra káfárọ́ mọ́jà. Oòrùn ó lè ti ṣèmọ́lẹ̀ tọ̀sán, òṣùpá ń ṣọ láti ẹ̀ lọ́wọ́lọ́wọ́ láàdì. Kò sí permanent champion, current champion ló wà. Àsìkò mọ́jà sọ́lá la wà yìí. Ẹjẹ́ agbákámú káyé sojú tótó síṣẹ́ Olúwa. Kó má bàa dàbí wípé ìdájọ́ Ọlọ́run ọba mi ló dé. Tọ́ba mímọ́ fẹ́ máa lágbára rẹ̀ lórí alágídí àtonígbéraga èèyàn. Onígbéraga yìí lọ káwọ́ pẹ̀yìn, ọjọ́ ẹ̀san ló dé. Ẹ wọnú ipò àbínú oyè kankantá. Ẹ rìnrìn táǹkù wípé gbogbo àgbààgbà ẹ ti jọ dákẹgbẹ́. Gbogbo ẹni tó jù yín lọlẹ̀ ńlarúkọ mọ́lé lórí wípé ẹjọ́ ṣe kékeré ni. Gbogbo ọba aládé kò sí ìtẹ̀tẹ̀ríba fún. Àwọn kan joyè yìí lánàá, wọn yan akọ́dà, wọn yan tún oyè, wọn yan sí oyè. Òtútù ló wá ń kìlọ̀ fún ní pátá, ooru ni ó kìlọ̀ fálákànkù ẹ̀wù. Kí ló kọ́kọ́ sọnù? Bọ́lọ́wọ́n ọba wọ́yọ̀ ńlẹ̀ yóò kọ́kọ́ gbé ẹ̀wù ìgbéraga wọ̀ ọ́. Bí ìgbéraga bá ti wá wọ̀ wá nú ẹ̀dá, ìwà ó bàjẹ́. Làwọn bàbá wa fi ní bí wà bá bàjẹ́ kò lóògùn. Bádánwò bá kẹ̀dá, ìwà ni ó tún ṣe. Ohun tó tún olóyè mọ́jà sọ́lá ṣe ni ìwà, kó tó kí ó ti ba búbú.
kó tó kí Sunday Igboho ó ti gba búbú. Ẹ lọ wo ọjọ́ tí olóyè Sunday Igboho lọ sọ́dọ̀ Vodi l'Abuja. Kí Vodi tó kí olóyè Sunday Igboho ó ti ṣe báyìí. Kó tó kí olóyè Sunday Igboho ó ti gba búbú. Ìwà pẹ̀lẹ́ tútù bí àdàbà ló fi kọlà sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn. Ọmọ kẹ́kọ̀ọ́ ẹja lọ nínú Bíbélì wo ohun ìwé mímọ́. Ẹ lọ kàtàn Jésébẹ́l tí í ṣe lórí àwọn àjẹ́, ìyàwó ọba Ábù ló jẹ́, ó lo agbára nílòkulò lòpin ayé fi dé bá. If you read your Bible, Jésébẹ́l pàpàkú, ajá ló jẹ òkú ẹ̀ tegun. Ẹ lọ kàtàn Nebukadnesari. Ẹ lọ kàtàn David àti Goliath. Ẹ lọ kàtàn Fáráò tó gbógun ti Mósè. Kàkà kó forí balẹ̀ fọ́lọ́run alààyè, igi àyà ní gbé ká, àyà kókó ọ̀nà kí ló sọ Fáráò dẹni ànù. Fáráò ṣègbé tán láti kú ẹ̀ sínú òkun alágbálúgbú omi. Òkun pupa ló palẹ̀ Fáráò àtàwọn ọmọ ogun rẹ̀ mọ́, tówó tọ́lá rẹ̀ ló padà wá dìtàn. Ẹ lọ kàtàn Ẹ́rọ́dù. Òun náà gbéraga, ìdíje tòun tàyé rẹ̀. Ẹ lọ kàtàn ìlú Sódómù àti Gòmórà. Ẹ lọ kàtàn David àti Goliath. When God is ready to promote you, He doesn't require anyone's approval. Orí tíjì bá ń jábọ̀, gbogbo ẹni bá gbọ́n á yẹra fún jì ni tàbí kó dàpọ̀ mọ́ jì. Bọ́ bá jì ságídí, ìjì ó gbé ọ lọ. The storm of Májàsọ́lá is on the way. Bọ́ bá wọnú ẹ̀ yóò kú ọ ni. Gbogbo ẹni tó bá gbọ́n tí ọba fagọ̀ díẹ̀ kó títí yóò padà dòmùgọ̀. Ẹ sọ fún gbogbo alágbára ayé, ẹ ṣe jẹ́jẹ́, nítorí Sunday Igboho ní nǹkan tó fẹ́ fáwọn bàbá yìí. Àmójú wọn ò fọ́, etí wọn ò di, wọ́n ní wọn tí ń ṣe. Báyìí bá ní káwọn kan máa bú wa, ká máa ṣe kínní. Mi ò ní táìmù àti fún yàn nísì. Àkọ́kọ́ mi ò tí ì rí ẹni tó wà versatile, tó mọ̀rọ̀ sọ nínú gbogbo ẹni tẹ́ ìran jáde. Kò sí. Kì í ṣe ìgbéraga o. Kò sí. Pé mo wá rí kan mo wá rò pé eléyìí mọ̀rọ̀ sọ. Kò sí. Sunday wèrè bá sí bí olórí burúkú rárá, èpè kọ́ ni wọ́n fi ń báyàn sọ̀rọ̀. Bí mo bá fẹ́ lálé àgbàlagbà láì ṣépè fún, tí ó mọ̀ wípé orí burúkú ọ̀rọ̀ lọmọ yìí sọ fún mi. Ó mọ̀ wípé ọ̀rọ̀ gidi wọ́n sọ fún ọ. Ẹ má wá jáwùwà non-entities, idiot. Yorùbá ní àìpé mítìnì olòṣì ní òjá amẹni alága àṣẹ tó sí bí wọ́n ti ṣe rí ni. Ìwà olóyè Sunday Igboho ló fi kọlà àti farajìn ló fi kọlà sọ́pọ̀lọpọ̀ ẹ̀mí. Àyà sinimá ni gbogbo òlú tá a lọ nípínlẹ̀ Kwara ṣàwàlà lọ lé wọn kó ònú ìlú. Ló fi jẹ́ wípé ẹni adébáyé ni ẹ fadé fún. Àwa kọ́ la yanra wa, ayé ló ti Sunday síwájú pé Májàsọ́lá máa báṣẹ̀ ìlọṣẹ́ tẹ́ wà lọ́rùn. Kàkà kẹ́ ẹ mú omi tó mọ́ táyé rí lọ́wọ́, kẹ́ ẹ fi fọ̀dí yín nù. Ẹ fẹ́ gbà mú omi tó mọ́, ẹ tún fìgbẹ́ fọ̀gbẹ́.
ayé wá rí yín gẹ́gẹ́ bí onílara. Ayé rí yín gẹ́gẹ́ bí owú gbóná. Jowú abo owú akọ lẹ̀ ń jẹ. Owú akọ ló wá sọ yín dèrò ẹ̀yìn. Ẹni tó jagun ní some years back lógun tó ṣe pé láàrin ọmọ ẹgbẹ́ síra yín yóò bá ara yín náà lẹ́jọ́ ń para yín látàrí pé mi ò jọ ìwọ òjò mi kíní conversion ogun agbolélẹ̀ ń jà ká tó wá lẹ́ni tó ń bò nídìí orílẹ̀-èdè jagun jàmbá tà fún jàmbára elételétéyé. A wá rí àwọn àgbàlagbà tí wọ́n ti wà ní 50s 60s ẹ̀ ń kó wọn síta làákàyè tẹ́ ẹ ní látọ̀dọ̀ tí ò sọ yín dọlọ́lá tẹ́ ẹ fi ń sin ẹgbẹ́ àbúrò yín tí ò sọ yín dèèyàn. Làákàyè yìí lẹ wá fẹ́ lò lọ́jọ́ alẹ́ láti mọ fi bẹ́ni tó ti mú ọjọ́ alẹ́ rẹ̀ pọ̀ lọ́jọ́ tó ti pẹ́. I don't know, maybe I got it. Ìwọ tó ò rí kádàrá rẹ̀ ò ṣe ọ́ láǹfààní. Ibi tó wà ògbì ọ́. Ọwọ́ afẹ́ máa bá ẹni tí ó ti rí ayé lò tó ti kọrúkọ rẹ̀ sínú ìwé ìtàn ó fẹ́ mọ bá a bá wíjọ́. Ó rí kó jìnnà. Ó kọ́kọ́ fi ayé rẹ̀ tọrọ kọ́mọ tiẹ̀ náà là wípé béèyàn bá tọwọ́ là yóò tìdí là kọ́mọ rẹ̀ ó là ọ́. Ó fi òórùn rẹ̀ kó o fi sáṣọ tiẹ̀ kó gbẹ. Ó fìràwọ̀ rẹ̀ kó fi dìde ìràwọ̀. Jàmbá wá tà fún jàmbára elételété yé wọ́n wá ń darí ayé yé lọ́dún tó ti wà ń bẹ̀ sọ nǹkan tó orí tọ́ka sí gẹ́gẹ́ bí oríire. Gbogbo bí tó ríire bá ti fẹ́ yá sọ́dọ̀ yín wọ́n ń dín ní. Wọ́n wá ń kó ọlọ́bọ̀ òòṣà káàkiri. Ẹ̀yin kan ìtọ́ bá fẹ́ lọ bọ ọdún kìíní kan ibẹ̀ wọ́n ń kó ọ lọ ibẹ̀ ni wọ́n ti ń rí ọ wọ́n ò kó ọ lọ bí oríire. Wọ́n ò mú ọ dání lọ́jọ́ tí wọ́n fẹ́ lọ pàdé àwọn ọ̀tọ̀kùnú nùlù àárín èrò ló wà ó tí ì dèèyàn. Ọ̀tọ̀ lèrò ọ̀tọ̀ lèèyàn. Àmọ́ ìyìnbó ní never you argue with stupid people. They will use their own inadequate brain to drag you down to their level. Let me come again. Never you argue with stupid people. They will use their own inadequate. Tell you, Bobani, unti o gbádùn rárá, làákàyè tí ò function. Inadequate brain to drag you down to their level. Wèrè lé ọ ìwọ náà lé wèrè di púpọ̀ ní ẹjọ́ máa ṣe wèrè. Mo rẹ́lò míì ó lọ padì síbi Ògún tó pèpèpè tí ò yá aṣọ ọrùn tiẹ̀ padà fúnra rẹ̀ lọ fẹ́ fi sàṣẹ èèyàn. Ògún onírè ọkọ mi ka gbólú ìrìn àjà gbòòrò egiri koríkodò tí súnmí ni mi. Ògún tó bá dòdò dákúmọ̀ pa mí. Bọ́ bá dòdò dákúmọ̀ mà gbé mi lọ. Bọ́ bá dòdì náà ló làájú dákúmọ̀ pẹran ìyá mi jẹ. Ògún ni gbá mi gíga. Ògún lélẹ́wẹ̀lẹ̀ ọkùnrin. Ògún ikú tí forí jà tí fi rùjà. Ìwọ gan tó ò tí mọ bí wọ́n ti ń kí Ògún ò ní jí ọ. Ògún yẹn lẹ́yìn ní Sunday ìwọ là ń bọ̀ gbóyìn fún orí ẹ̀ ti dàrú. Ohun tó mọ̀ wọ́n ń pè àwọn kan ní abo òòṣà. Ẹjọ́ ni ẹgbẹ́ ìyẹn ò sọ ní babaláwo. Àwọn kan ní babaláwo tí wọ́n ní ìjẹ́ ẹ̀gùn àtọlẹ̀dọ́lẹ̀ tàdán ọ̀pọ̀lọpọ̀ yín ẹgbẹ́ tẹ ẹjọ́ yìí ló jẹ́ kẹ́ ẹ ní Ògún lẹ́yìn kùlé ọ̀wá gbà àwọn apè òòṣà oríire kan lọ́dọ̀ mẹkáníìkì ni wọ́n náà wá lọ lọ́gùn bó ló ṣe pè òòṣà síbẹ̀. Ẹ lọ wá ìmọ̀. You have not yet invoked the spirit. Ọwọ́ ń tọ́ra rẹ jẹ́ ibẹ̀ ló ti ń porí Sunday. O mọ̀ wípé orí tó bá jẹ́ orí táyé ń ṣàdúrà fún.
Bádùn àbá ti pọ̀jẹ̀ pé lọ ìwọ ló mọ̀ forí kú. Ọpẹ́ àdúdú tán fún gbogbo Ìrù Ẹkùn nípínlẹ̀ Ọ̀ṣun. Pátápátá gbogbo yín làkí. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ́ ń kún wa lọ́wọ́ tàdúà tọrọ yanjú ìkẹ́kọ̀ọ́ ní ṣe yín o. Mo rí ìkan ẹ̀dìyà abólọ́rùn ní pé owó dí onírin ní ti ń tajà tẹ́lẹ̀ kígbà tó dàrú. Òun wá sọ pé gbogbo mọ́tò tí Sunday lóhun ń lò yẹn àwọn aráàlú òyìnbó ló kó sí lọ́dọ̀. Mọ̀ bọ̀ báyé rẹ̀ bá da táwọn èèyàn pé orí ajé ṣe tọ́mọ̀ pé òní jàmbá àmọ́ náà o ò bá bẹ̀ wọ́n pé kọ́ kó mọ́tò sí wọn náà lọ́dọ̀. Àmọ́ wọ́n ti rí pé ayé rẹ̀ ò jókòó wọn lè fi bọ́tú wọ́tà dá ọ ni wọ́n ṣe kó sí ọ lọ́dọ̀. Ẹ̀kejì olóyè Sunday Igboho ṣé yóò wá máa gba mọ́tò jọ ní Iru Ekun you are very senseless. Àìnílàákàyè ó ní lọ́sì méjì má jẹ́ sọ̀rọ̀. Ẹ̀sìn mi mọ́tò wóró ẹnu ẹ̀sìn mi àròyé orin tí ọ̀ká gbọ̀n. Sunday eworo ẹ̀ ń pè ní wèrè ní ìsìn gòkè mọ́ yín lọ́wọ́. Ayé fi wá rí yín lóní lára. Ayé fi rí yín lóní tẹ́mbẹ̀lẹ̀kún. Mọ́kànra yín jẹ. Ìràwọ̀ tí ń bẹ níta lónìí yìí Ìrù Ẹkùn. Kò sí gbogbo tẹ́dà bá ṣe yóò gbẹ̀san rẹ̀ bọ́pẹ́ bóyá ẹ̀san ń tẹ́ ṣe látẹ̀yìn lẹ́ ń gbà. Sunday Igboho kọ́ ní bínú. Àwọn alálẹ̀ ọmọ Yorùbá tẹ́ fi para yín nígbà tẹ́ jà sí fashion ní bínú sí. Àwọn tẹ́ lọ́nà àìtọ́ orí wọn ní bínú sí. Èrú tẹ́ fi gbàbùkú jọ ní bínú sí. Ẹ má fìgbẹ́ fọ̀gbẹ́ mọ́. Ẹ wo omi tó dá kẹfì lòdì. Mi ò ní lọ̀lọ̀ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi Àkànbí mi ò ní lọ̀lọ̀ kọ̀ọ̀kọ̀ tí ó lọ tí ò dé sàlẹ̀ odò. Ayọ̀ báyìí lọ́wọ́ yẹnu àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ ẹ̀ tẹ̀nà. Àkànbí náà ni ọmọ oníyà òmèbí ọmọ wọn ní Ìgbòho mọ̀rẹ́ nílé ọmọ alágbàdo òde nílé ọmọ atapẹ́tẹ́ wọnú omi ọmọ gègèlè wodò sàyà. Ọmọ Ṣàngódé yìí ayọ̀nkú ní mi ò Àkànbí ọmọ àjọrò jágbẹ̀. Ọmọdé kọ́dé ni mi ń lé gbére. Ìlú àjèsí ni mí ìran bàbá ìlọ máa fẹ́ bí rìnrìn ọ̀tẹ̀. Ìbàrún ní ìmọ̀ ògbèrè ohun tí wọ́n wí ló fi mọ̀ pé Yorùbá gidi gẹ́gẹ́ làwa kò jọ aráàkẹ́ ọ̀hún títàn dàrú tí wọ́n mọ̀lú wọn gẹ́gẹ́. Ó rí pé Yorùbá ó dá lẹ́nu wa ní. Láwọn kú bá sà ní ọmọdé ìkọ́dẹ nílé gbèrè rí nǹkan ní ààbẹ̀ òní. Àbí wọn bí mi níbẹ̀ ní láyọ̀ kú ní mo ṣe tí mo débẹ̀ ọ̀nà líìkì ni mo gba owó ọbẹ̀ wò. Ìyá mi ò nígbà tọrọ lọ́wọ́ ìkíná náà bẹ́ẹ̀ ni bàbá mi ò ní gbàgbà tẹ́lẹ̀ nílìkì láyé. Àkànbí máa ń fẹ́ mọ̀ pé iṣẹ́ lọ ni. Àkànbí, we are going. I really appreciate every one of you who stood by us always, who stood by us during the difficult period. We really appreciate every one of you. Àwọn alábọ̀wọ̀ ni jazakumullahu khairan jaza. Ọlọ́run bá mi san yín lẹ́san ni. Adúpẹ́ o, adúkẹ̀kẹ́ òkun. Ẹ ṣé gan. Àkànbí ó dàbọ̀ yín bàbá, ó dàbọ̀ yín màmá, ó dàbọ̀ yín ẹ̀gbọ́n, ó dàbọ̀ yín àbúrò, ó dàbọ̀.